Mojúbà Olódùmarè, mojúbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà tẹ́lẹsẹ̀ tó dojú délẹ̀ tí òrun, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò orí tọ́mọ aráyé pè lálápò òkà, kò ní kájú gbé mi bí kàlùkàlù, kò ní kájú gbẹ̀yìn olólùfẹ́ mi bí kàlùkàlù láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ ṣe àwọn nǹkan fìdílé. Mo ní ọ̀rọ̀ kékeré kan láti bá gbogbo yín sọ ni, nílé lóko àti lẹ́yìn odi. Home and abroad, gbogbo yín pátápátá, ẹ dákun ẹ súnmọ́ mi àyín. Ọ̀rọ̀ kan ní a gbọ́ níta lásìkò tá a wà yìí, ìsì tí ń já rìnrìn nílẹ̀ ó ti tó bí oṣù kan sẹ́yìn. Àmọ́ káwa ó tó sọ̀rọ̀ a gbọ́dọ̀ ṣèwádìí dáadáa, ká fi mú fínlẹ̀ tá a sì gbọ́dọ̀ fi mú fín pàǹtí. Oògùn kan bẹ, wọ́n ń pè ní amoxicillin capsule 500 milligram ó ní wọ́n kọ sí. Àmọ́ gbogbo oògùn tí bá ń jẹ́ amoxicillin, ẹ dákun ẹ jẹ́ á sá fún lásìkò tá a wà yìí. Ó ti rán ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ sọ́run àjàǹte, ó ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹ dákun, àwa ti gbọ́ o, ó ti lọ bí oṣù kan tá a ti gbọ́ sẹ́yìn. Àmọ́ kọ́mọ́ dàbí ìgbà pé à ń ba ọjà ọlọ́jà jẹ́ àbí àwọn NAFDAC. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ pé ó rí bẹ́ẹ̀ kó wá jẹ́ pé ńgbà tẹ́ ẹ bá padà wádìí ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́. Àwọn NAFDAC ti mọ̀ tẹ́lẹ̀, wọ́n sì ti fi síta wípé kí wọ́n máa withdraw àwọn oògùn yìí kúrò lórí àwọn tí ń tà á. Àmọ́ ó yẹ kí wọ́n ṣèkéde ẹ̀ fáráyé gbọ́ pé oògùn báyìí báyìí ẹ mọ́ lò mọ́ o, oògùn báyìí ń ṣekú pààyàn o, oògùn báyìí ń ṣekú pààyàn. Àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀, ṣe ni wọ́n kàn ń withdraw ẹ̀. Ẹ dákun, lórí igbá mélòó ni wọ́n ti fẹ́ withdraw oògùn yìí kúrò. Nígbà tá a wá ṣèwádìí dáadáa tá a rí pé òótọ́ lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí, òun la fi ní ká fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí. Àní ṣe oògùn lò láṣẹ Èdùmàrè. Àmọ́ tí ó wà ní oògùn yìí, bóyá àwọn kan ni wọ́n lọ gba ẹ̀yìn tí wọ́n ṣayédèrú ẹ̀. Tó jẹ́ wípé ẹni bá wá lóògùn ọ̀hún, wọ́n ń láǹdì sí ilé ìwòsàn ni. Bí wọ́n bá sì ti láǹdì sí ilé ìwòsàn, ẹlẹ́mìí á sì gbà á. Ẹ dákun, ẹ gbọ́ fọ́nrán yìí kẹ́ ẹ tún fi lè fẹ́lẹ́ yìí ṣe ẹ̀rí àrídájú. Ẹ má lo amoxicillin o. It has been banned secretly, not publicly. A doctor gave me a ride this morning to my place of work. Ló wá ń sọ fún mi pé wọ́n ti ní cases kan hospital for the past 1 month. That Nigeria is so corrupt. Ẹ mọ̀ tó bá ban oògùn bẹ́yẹn tó discover pé ó ń ṣàwọn èèyàn léṣe. Ṣé mọ̀ pé ó máa ṣe public like information pé kó ban ẹ̀ kó withdraw ẹ̀. Kàkà kí NAFDAC ban amoxicillin drugs publicly, ṣe ni wọ́n sọ pé káwọn pharmaceutical company àtàwọn doctors kó withdraw oògùn yẹn kúrò lórí igbá. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn tó ń ta oògùn tó ń kiri oògùn, àwọn bí Mọ́mí Adémídẹ́sìn, wọ́n á lọ sọ́jà wọn á rà. Àwọn ẹlòmíì náà tọ́ni lọ́wọ́, they want to sell what they bought pé káwọn bá lè pa owó wọn. Oògùn yìí ó ń pa àwọn èèyàn, ó ń fa àwọn èèyàn sí coma. So àwọn ti ní crisis bíi 3 lọ́sítù wọn. Ọdún máa kan wá, ààrẹ ò yá, just normal typhoid and malaria. Àwọn dẹ̀ treat ẹ̀, ààrẹ ti yá. Àwọn wá fún ní follow up drugs, amoxicillin with other drugs. Only just 1 capsule of amoxicillin lò ní system woman yìí train. Kílẹ̀ tó mọ́ lọ́jọ́ kejì, woman yìí ti wọ coma, ọ̀rọ̀ ṣẹ̀ padà sọ́sítù. But by the time tó máa rán gbogbo test, amoxicillin tó lò ní. Ọdún woman kan náà ṣẹ̀ṣẹ̀ bímọ. The baby was healthy, the woman was healthy before they were discharged. Often amoxicillin, ẹ̀mọ̀ ẹni tó ṣẹ̀ bímọ máa ní antibiotics, follow up drugs. The same thing náà ló ṣẹlẹ̀ sí. Tó fi rọ́ṣẹ̀ padà wá, wọ́n ní kò lè gbapá kò lè gbẹ́sẹ̀. Wọ́n ní so tó bá ń ṣe pé lè ṣẹlẹ̀ lọ́sítù òun tóun rí, òun máa ní pé bóyá àwọn gẹ́ǹsì pé ó fẹ́ ba oògùn yẹn jẹ́ ni. Wọ́n ní nǹkan tó wá wọ́ndà wọn ní sí pé NAFDAC mọ̀ pé oògùn yìí ń pa àwọn èèyàn. Ẹlòmíì tó lówó láti lọ sọ́sítù nǹkan, wọ́n ní mọ̀ nǹkan tó máa ṣe, ó ti kú. NAFDAC mọ̀ pé oògùn yìí ń pa àwọn èèyàn. Wọ́n dẹ̀ fi sí online, wọ́n publicize ẹ̀ pé káwọn èèyàn má lò mọ́. Ọkọ̀ sọ fún àwọn company pé kó withdraw oògùn yẹn kó kúrò lórí igbá. Then there's no monitoring, there's no follow up on it. But innocent people are still buying it and it's killing them day by day. Please, even if you are treating malaria for now, don't buy amoxicillin. Tell your loved ones, please. Mi mọ̀ bí mo tẹ̀ ṣe lè type time máa tẹ̀ ti lọ ni. Mo sọ pé kí n ra send voice message yìí sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tó ọ̀nà ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ti gbọ́ wọn. A tún máa fún yín ní làbárí rẹ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ dákun, ẹ ṣọ́ra fóògùn yìí lásìkò yìí. Àwọn antibiotics míì tún wà téèyàn tún lè lò yàtọ̀ sí amoxicillin.
ẹ dákun ẹ tètè ẹ tara ṣàṣà ní báwọn kúkú òjijì o láṣẹ Èdùmàrè, a sì nílò oògùn lò. ẹ̀yin olólùfẹ́ wa ń ta rínu ta ní amú wá fún yín, àní ṣiṣẹ́ ànípòfò àníròfo nílé ayé, ọkọ̀ tí wọ́n so mọ̀nìmọ́ ò ní gúnlẹ̀ síta ọgbọ̀n wa, ayé ò ní fi wá ṣe yẹ̀yẹ́ láṣẹ Èdùmàrè. ẹ kú kàlẹ́ o.